àtùpà láìṣe gbọ́dọ̀ kú o àtùpà láìṣe gbọ́dọ̀ kú o Ọláyínká wa gbọ́dọ̀ kú o àtùpà láìṣe gbọ́dọ̀ kú o àtùpà láìṣe gbọ́dọ̀ kú o àtùpà láìṣe gbọ́dọ̀ kú o Ọláyínká wa gbọ́dọ̀ kú o àtùpà láìṣe gbọ́dọ̀ kú o. ẹ bá mi pè é bóyá orí rẹ̀ á wò ó ẹ bá mi pọ̀ lọ́jọ́ bí bóyá orí rẹ̀ á dìde Pastor Bishop Reverend Ọláyínká James bá mi Ìṣọ̀lá ọmọ Táílò Olúdákun máa gbóhùn lẹ́nu mi ọlọ́jọ́ bí mo rí ibà lọ́dọ̀ ẹ̀yin ni àṣẹ iṣẹ́ mọ́dún ọdún ayọ̀ lẹ́sìn mọ̀ṣẹ́ lágbára Ọlọ́run ọba àṣẹ ìṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí sí mo pé nínú owó nínú ọlá pẹ̀lú dẹ́ẹ̀ra pẹ̀lú ayé ẹ̀kún tí ṣe balẹ̀ ọ̀rọ̀ ọdún mọ̀ ilé ká má ṣe rọ́mọ́bì lórí àtẹ ọdọọdún lẹ́mọ̀ ọbẹ̀ láṣẹ Elédùmarè ọba iṣẹ́ ìránṣẹ́ yẹn a máa tẹ̀ síwájú ẹ ò ní ṣe tí ẹ ò ní ṣe tá láṣẹ Elédùmarè ọba ẹ̀yin ọmọ kébọ́dún bá dé pèrè gan amáwọ̀ tuntun wọ̀ wálé ayé o ọmọ Táíwò làbí bẹ́bí ìwọ ni mò ń pè ń ọmọ Adékẹ́ bẹ́bí ìwọ ni mò ń pè ń ọkọ ìyá wa Pastor Mrs Mary mẹ́bẹ́yìn ni mò ń pè ń ọdọọdún là ń rọ́rọ́gbó ọdọọdún là ń ráwùsà ẹ̀yin ọmọ pé ọdún làwọn mọ́bì lórí àtẹ ọdọọdún lẹ́mọ̀ bẹ́bí ọ̀bẹ tí bẹ́ẹ̀ sùn Ọláyínká Ṣọlá jẹ́ ń bá òrèlé àwọn bàbá rẹ̀ ìrè ní mọ́gùn ara ìlágbẹ̀ẹ́dẹ ọmọ àwùkọ gbìrì bí erin fọ ọmọ agùn fẹ́ gírì bí òjòkú nírè bẹ́ẹ̀ bá kí wọ́n nírè wọn ò ní jẹ́ ọmọ òun ni wọ́n fi ń jẹ́ ní ẹ̀rọ onírè wọn arágbẹ̀ẹ́dẹ ìwọ fásirọ̀ bàbá àkọ́bí onírè ààrẹ músẹ́kẹ́lẹ́ ìrè ló ti ń bọ̀ tọ́ ọba mọ́kọ́dá ni èmi náà ń bá mú ṣùbọ̀ lálágbẹ̀ẹ́dẹ ọmọ rọwọ́ ìjọ alágbẹ̀dẹ ò bára wa mọ́ tọ́lọ́kàn tálẹ́dẹ́ wọn máa rọ ò lọ́nà oko Ìṣọ̀lá ọmọ fínà bẹ́ẹ̀ fínà wá pẹ́ ṣeun bẹ́ẹ̀ fínà wá pẹ́ ṣeun náà ni ọmọ ìrẹ́ òye ìtàkì ibà ọmọ arọ́lù ọ̀rọ̀ ìrẹ́ kì í rin eré ní sá ọmọ agbóhóró pété ta ló sọ pé ẹ ò lómi ní ìrẹ́ náà ọba sọ fún wọn wípé afẹ́rẹ́ lomi ìpẹ̀kun onípẹ̀kun lomi àyàbá yọkọ̀ lomi àmú bí mo bá délé ìmọ̀ ń gábò mi mú má sí bómi odò fọ́sẹ̀ ọmọ mi àgbálẹ́lẹ́gbẹ̀ òun wẹ̀ nílé yín bẹ́lẹ́gò báwo mi àṣà sáwọn lójú ogun ni Ìṣọ̀lá ọmọ gbàǹbù eléènú jẹ́ ń ba òrìlé àwọn yèyé tó bí ọ̀la ọmọ ni ìyẹ̀rù ọ̀kẹ́ ọmọ ọlọ́fàmọ́jọ ọlọ́lọ́mí ọmọ abísù dára gbada ìjàkadì kátàkìtì lórí àwọn ọ̀fà ẹ̀yìn lọ́mọ jàkànjàkà èyí tí wọ́n mí já lọ́fà nílé ọlọ́lọ́mí o ìjà ń sojú ebe lọ́fà ó sojú poro nínú oko ó sojú lakárùn nínú oko ìbásojú olóko ìbá láwọn ẹ̀yìn lọ́mọ láàrin ọmọ búure ọ̀kan ò gbọ́dọ̀ jù kan lọ bí kan bá ti jù kan nílé ọlọ́fàmọ́jọ wò jèrè ogun náà fi ń dá sílẹ̀ o ìyẹ̀rọ kí o ọlọ́lọ́mí mo rí mo dá sálà mi lápá Ìṣọ̀lá ìyẹ̀rọ kí mo rí mo dá sálà mi lọ bẹ́ẹ̀ wọn ò pẹ́ mọ́lá mi ṣùgbọ́n bẹ́ẹ̀ bọ́lá mi tán ìdákẹ́ mọ́síjà kábẹ́ òdìlẹ̀ lápá mi nínú ilé àwọn yèyé rẹ̀ ni ẹ sì kọ́ ayẹyẹ ogún ọdún ìgbéyàwó yín ilé yín ò ní dàrú lágbára Elédùmarè ọba gbogbo 18 December lọ́jọ́ ayẹyẹ ìgbéyàwó ẹ̀yin bẹ́ẹ̀ ni gbogbo 19 December lọ́jọ́ bí ẹ̀yin kò jẹ́ pẹ́ láyé aya ò ní kú mọ́ yín lórí o ọmọ ò ní kú mọ́ yín lọ́wọ́ lágbára Ọlọ́run ọba ẹ ò ní tọwọ́ àbámọ̀ bọnu ògo tí ń dùn yín náà Ọlọ́run ọba ò ní kúkú fi pa yín lẹ́kún mẹ́bí àbúrò yín ló gbé mi wá o ọjọ́ lágbàpẹ̀kẹ́ ìgbà ńlá bú owó fàyàbà ló kú pa ìmọ̀ bóun ṣàyìn ní gbèjè
ẹgbẹ́jọ ó pé kì í bí ológun ẹ̀rọ ó sì pé ìsàyìn bí ọlọ́gbọ́n ó ní wọ́n fà ó ké ń bó òun kì í dáadáa ni àṣẹ ìṣẹ́mọ́dọ̀ ọ̀dọ̀ ayọ̀ lẹ́sìn ìmọ̀ọ́sẹ̀ kó mọ̀ bá yín gbé ọmọ àmọ́ bá ìjọgbọ́ sí i nígbàdí ọwọ́ ẹ̀yìn dànù tọrọ òní jẹ́ wọn fi yín tọrọ fàyè ẹni sì lónìí ẹ òní sí náà ọ̀sìn Elédùmarè òní di ẹ̀rọ ẹgbà mi láyé yóò dá fún yín ọ̀rọ̀ yín lọ́rùn tọmọtọmọ ẹ̀ ní ìjọ ogun bẹ́ẹ̀ lẹ̀ ní sèyànṣẹ́ lágbára Elédùmarè ọba dání mágbára gbẹ́ ẹni àjòlẹ́wà àwọn òní fi yín tẹ̀lé ọkọ̀ wánú létà yàtọ̀mọ́ lágbára ọlọ́ọ̀